tó àtúndé bá a ṣe ń dé àwọ̀lú má tẹ́lá wa Awo TV náà ni ọ̀kan ṣoṣo àràbà tí mi gbó kìjikìji ni wọ́n ní ẹyẹ òdédé bà lórùlé ọ̀rọ̀ lẹ́yẹ ń gbọ́ ọ̀rọ̀ la gbọ́ tí àṣà wa fi fò gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ délé bàbá wa ẹ jọ̀ọ́ bàbá wa ẹ bá a dárúkọ yín. ẹ ṣé mo dúpẹ́ orúkọ mi ní kábíyèsí olúwawo Abubakar Ọlábùkú tí gbogbo ayé mọ̀ ní àrólé olókun ẹ̀sìn. Èmi náà rèé ẹyẹ méjì kì í já adìyẹ ẹyẹ méjì kì í já òko. Mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí ejì alẹ́, mo dé kùtùkùtù bí ejì òwúrọ̀, mo dé wàràwàrà bí ejì ìyálẹ̀ta. Itú ló ní kẹ́ ẹ tún mi ṣe, ìfà ló ní kẹ́ ẹ fà mí mára. Bí ẹ bá ń gbọ́ mi ẹ mọ̀ pé mi náà ni. Ayé ò ní fẹ́ lòmíì ṣe wá. àṣẹ Èdùmàrè bàbá ayé ò ní fẹ́ lòmíì ṣe wá lóòótọ́ ẹ̀yin tẹ́ ń wò wá láti ilé ayé ò ní fẹ́ lòmíì ṣe yín. kò tán síbẹ̀ o àṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni bí dúdú ni bí pupa ni ẹ̀kú tí mọ̀ bàbá ẹ dákun iṣẹ́ wo lẹ ń ṣe kí lẹ fi ń ṣe ọrọ̀ ajé kí lẹ fi ń tọ́ àwọn ẹbí yín àwọn ará àwọn ojúlùmọ̀ kí ni nǹkan tí wọ́n mọ̀ yín sí òun la fẹ́ á gbọ́. Ẹ ṣé mo dúpẹ́ bá ti ń bini náà nìyẹn. Wọ́n ní béèrè là ń béèrè ìbéèrè là ń béèrè a ò ní béèrè ọ̀rọ̀ ìyàwó lọ́wọ́ ẹni tí ó pànàdà. Bẹ́ẹ̀ ṣe bí mí ní ọ̀rọ̀ pọ̀ ń bẹ láti bí n bá ní kí n mú láti ìpìlẹ̀ṣẹ̀ṣẹ̀ ayé mi bí mo ṣe wáyé sí ọ̀nà jìn nílé Àwúrèbe. Ṣùgbọ́n nígbà mo wà léwe tí mi ò tí ì mọ bí kádàrá mi kọrí mi sí ìyẹn ètò àmútọ̀runwá ìgbésí ayé mi. Mo lọ sílé ìwé náà kò fi bẹ́ẹ̀ yé mi tó. Wọ́n fi mí sílé kéwú mo kàn gbìyànjú díẹ̀ níbẹ̀ ni. Wọ́n fi mí síṣẹ́ ọwọ́ mo kọ́ṣẹ́ télọ̀ mo kọ́ṣẹ́ sòdẹ́ àwọn ẹni tí ń tún mọ́tò ṣe. Ṣùgbọ́n bí n bá jáde kọ́rọ̀ tó kàn bẹ́ẹ̀ bàbá tó bí mi lọ́mọ Musandik Ọlábùkú ìkọ́ olókun ọlà ọmọ olókun ẹṣin ọmọ oníyan pupa ọlọ́kà pupa jọ̀kọ̀tọ̀ nìkan ájì ìfà bá mi sùn re. Nígbà wa ń bẹ ní rèwerèwe tí bàbá mi ń pọ̀ kakú lọ́wọ́ èmi ò ju ọmọ ọlọ́dún mọ́kànlá lọ ní 1981. Èmi máa ń dúró ti bàbá ni ó ṣe àárẹ̀ bí ọ̀sẹ̀ kan ó lé. Ṣùgbọ́n tó bá ń bẹ́nu yàrá lórí bẹ́ẹ̀dì èmi máa ń tẹ́ni sílẹ̀ ńlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì ẹ̀ fi sùn. Mi ò ya bàbá ni lẹ́sẹ̀ kan. Àdúrà ẹyọ kan ni bàbá mi máa ń ṣe yóò ní Abubakar yóò dà fún ẹ ó ná àlùbáríkà yóò dà fún ẹ ó ná àlùbáríkà. Àdúrà ẹyọ kan tí máa ń jáde lẹ́nu ẹ̀ nìyí. Báwọn ìyá bá wá bọ́n bá wá bẹ̀ wò bọ́n pe dókítà wá bọ́n bá wá bẹ̀ wò bọ́n bá lọ a máa pè mí pẹ̀lú ẹ̀ nìkan. Ṣùgbọ́n nígbà ìjọ́ tí bàbá ní fẹ́ dákẹ́ ní 8 septembre 1981 ní dédé aago 12 òru. Ìgbà tí ń di nǹkan bí ọwọ́ aago 4 sí 5 rọ̀lẹ́ ó ní ẹ bá ń lọ pé ọmọ mi ọkùnrin àgbà tí ń bẹ nílùú Gabon wá. Wọ́n ní odidi Gabon báwo la ṣe lọ sí Gabon. Èyí tẹ́ ń sọ yìí kò sọ̀rọ̀ èyí tó pa wọlé ọkùnrin àgbà
òun ń bẹ nílùú Èkó, ó lọ gbé Abdulrafi, ó ti filẹ̀ ṣaṣọ ìbora nísìn. Ó ní ẹ bá ń lọ pé Rafiu wà. Rafiu yẹn òun náà ló sì fi sọ́wọ́ Chief Laguda ní Mushin lẹ́kọ̀ọ́. Eré ọwọ́ Chief Razaki Laguda ni wọ́n ti gbà dé ọwọ́ gọ́vùnà gbà náà Latifu Jákàndé tí wọ́n ń bá ṣiṣẹ́. Òun iṣẹ́ kápẹ́ńtà ni máa ń ṣe. Ó ṣiṣẹ́ ìjànlé Latifu Jákàndé ńgbà yẹn. Àbàbá yìí ní ọmọ yìí mi ò lè filẹ̀ torí Latifu Jákàndé yẹn kì í wọ́n lọ́dọ̀ dádì wa. Wọ́n ní Rafiu wà lẹ́kọ̀ọ́. Nígbà tí wàá ń lu bíi aago 10 alẹ́, a wà ń bẹ̀. Èmi ti tẹ́ ní bí mo ṣe máa ń dùbúlẹ̀ mi lábẹ́ gẹ́gẹ́ bí ìṣe mi. Ìwọ́n sọ fún ọmọ àkọ́bí, òun náà ti lọlé. Ìwọ́n sọ fún ọmọ arábìnrin tá à ń pè ní Àbíbà tó jẹ́ ẹ̀gbọ́n mi. Òun bẹ́nu oyún ọmọ àkọ́bí ńgbà náà. Ó ní Àbíbà bó lọ pé Màṣíà wá fún mi. Ìyẹn ọmọ obìnrin àgbà àkọ́bí. Àkọ́bí ní ń bẹ òun níyàwó àgbà bàbá wa tá à ń pè ní Mashallah. Àbíbà òun sọ̀kalẹ̀. Nígbà tó sọ̀rọ̀ òun kàn lọ sùn ni. Ó ní bàbá yìí tó ń dàyàn láàmú nìyẹn. Ṣùgbọ́n nígbà tí ó di àárín òru tí ọlọ́jọ́ dé tán, èmi nígbà mo wà léwe tí n bá ti sùn mo sùn ni. Ó nawọ́ ó fẹ́ jí mi. Bí iṣẹ́ kan ló fẹ́ bẹ̀ mí ni. Ìhun tó pamọ́ fẹ́ dà hàn fọlọ́hun, ó sì hàn fáwọn igba irúnmọlẹ̀. Ìwà ń bọ́ lórí bẹ́ẹ̀dì yẹn sí erí mi. Igbá yẹn wà lérí igbá àyà mi tó fi tán. Èmi tó kù tí mò ń sùn lọ. Ṣùgbọ́n ìyàwó bàbá wa tá à ń pè ní ìyá Àbíbà ni, òun ló wọlé wá, ló gbá mi gbàgbà. Ó rí bàbá ni. Mo bá tají, la fi yí sẹ́gbẹ̀ẹ́. Nìyá ni fi sọ̀kalẹ̀, ó lọ já àwọn mọ́mì mi, ó jí àwọn ìyáálé, àwọn ẹni tó yẹ kán jí ni wọ́n fi gbé bàbá sọ̀kalẹ̀. Ṣùgbọ́n síbẹ̀ kò yé mi tó gẹ́gẹ́ bí òwe. Nígbà mò ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí ibi tí mò ń mú ọ̀rọ̀ mi bọ̀ tẹ́lẹ̀ ń pé mo kọ́ṣẹ́ igbá, mo kọ́ iṣẹ́ àwo. Gbogbo ibi tí n bá gbà wọ́n mọ́ ni iṣẹ́ àṣelẹ̀, iṣẹ́ àjẹbí ẹ, má fi ilẹ̀ o. Kí ni iṣẹ́ àjẹbí? Wọ́n ní iṣẹ́ kan náà ń ṣe nílé, iṣẹ́ kan ni bàbá ẹ gbé kalẹ̀. Ìwọ ni iṣẹ́ yìí yàn. Èmi ò yí kà kún. Bí ò dàbí kémi ó sáà ti múra, kí wọ góòlù, kí sáà ti lọ jó, kí ṣe fàájì ń tèmi. Ṣùgbọ́n nígbà tí ọjọ́ ń lọ, tí à ń ní tẹ̀síwájú, a ṣiṣẹ́ owó, mo ṣòwò góòlù, mo ṣe òwò aṣọ. Ilẹ̀ 3 ni mo ní. Ṣùgbọ́n tí n bá kó ọrọ̀ náà jọ báyìí tó bá yá gbogbo ẹ̀ tún máa ń lọ. Àwọn èèyàn wá ní kí ló dé? Gbogbo bí tí mo ṣe ń gbọ̀ tún tí mò ń gbòsì. Mò ń ṣáájò, mo sì máa ń ṣàníyàn. Bẹ́ẹ̀ mo máa ń bẹ Kùránì ké. Gbogbo inú àdúrà mi tí mo máa ń ṣe, wọ́n máa ní gbígbàdúrà wà fún mi. Ṣùgbọ́n kí padà lọ fẹsẹ̀ lébọ̀ iṣẹ́ tí wọ́n jẹ bí mi. Bí n bá ṣe, kódà kí n lọ sí Amẹ́ríkà, kí n lọ sí London, kí wọ́n kówó Bíkítìn fún mi, kò lè dàbí. Mi ò kì í fi bẹ́ẹ̀ jàǹpátá sí. Ṣùgbọ́n nígbà mo wá ra mi tí mo wá gbafá, tí mo wọ gbódùn, ibẹ̀ wọ́n ti ń sọ fún mi wípé arákùnrin, ẹ̀mí ẹ wà lókèrè, ibẹ̀ kọ́ lọlá rẹ wà.
ó sì í ṣẹni tí ó máa lé ń pé dandan ni kó ní ọlá rẹpẹtẹ, ṣùgbọ́n ọlá ni ó máa padà lé ọ. Tó o bá lé ọlá rẹpẹtẹ tó kó mìlíà jọ, pàbó ni ó máa já sí. Àmọ́ tí o bá ṣiṣẹ́ tí wọ́n bí ẹ mọ́ níṣẹ́ bàbá rẹ tó o sì fi òdodo tọ̀, ó máa ṣe nǹkan ìrètìká lára, ó máa bira rẹ̀ ń pẹ́ ṣémi náà mo ṣe nǹkan yìí, èmi náà mo kọ́lé yìí, ṣémi náà mo ra mọ́tò yìí. Ibi tí mo ti gbà fà wípé ó yẹ kí ọmọ ó padà sẹ́yìn, tí mo ti fìgbọ́ràn lẹ̀ nìyẹn, tí mo ti jókòó ti ṣẹ́ bàbá mi. Ṣùgbọ́n láti ìgbà náà tí mo ti jókòó tì í pẹ̀lú òfin májẹ̀mú tán fún mi, mi ò ṣàbámọ̀ nípa rẹ̀. Ìdí ọ̀rọ̀ mi nìyẹn. Kábíyèsí Elédùmarè, ọba ìtàìṣà, ọba takuntakun lóde ọ̀run. Ẹ̀yin tẹ́ ń wò wá láti ilé, ṣe bẹ́ẹ̀ rí ẹ gbọ́ nǹkan tí bàbá wa sọ. Ọ̀pọ̀ àwa ọmọ odù tó dá ìwà, àwa ọmọ òkùtù káàárọ̀ òjíire, ó wà nù nǹkan tí ń dà wá láàmú, tá à ń lọ sọ́tún tá à ń lọ sósì. Ṣe bẹ́ẹ̀ gbọ́ nǹkan tí bàbá wa sọ. Lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ìyẹn dijọ́ mi tí bàbá bá fẹ́ máa ka nǹkan mèremère tí wọ́n ti gbé ṣe nídìí iṣẹ́ yìí. Ṣé mo ti sọ tẹ́lẹ̀, mo ní ẹyẹ méjì yìí jàṣà, kò sì sẹ́yẹ tó lè dorí kodò bíi àdán àfi tí ẹ̀jẹ̀ bá fẹ́ tẹnu ẹ̀ jáde. Ẹyẹ wa tó fò gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ ọ̀rọ̀ lẹyẹ ń gbọ́, òun la fi délé bàbá wa. Ṣé bẹ́ẹ̀ yìí náà ń gbọ́ bó ṣe rí nìyẹn. Bàbá wa ẹ ṣeun ẹ kú ohùn, ẹ ṣeun ẹ kú ohùn lẹ́ẹ̀kan sí. Àlàyé tí mo tún fẹ́ béèrè lọ́dọ̀ yín ni pé nínú àwọn iṣẹ́ tẹ́ ẹ yàn láàyò, kò sí bí iṣẹ́ ṣe lè pọ̀ títí tí àwọn iṣẹ́ kan ò ní sí gbòógì tó jẹ́ iṣẹ́ tó dá yín lójú. Irú àwọn iṣẹ́ wo lẹ́mọ̀ pé tólú ẹ̀ bá ba dé bíbá yìí ó di dandan kó rí ìwòsàn? Irú àwọn iṣẹ́ wo ni? Ẹ ṣé mo dúpẹ́ olóòtú. Lóòtítọ́ wọ́n ní ohun abínibíni kì í ṣàwọ̀ṣe. Ohun abásìbínibí ti di ẹ̀jẹ̀ tó máa ń mọ́ni lára. Gẹ́gẹ́ bí àwọn iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ni iṣẹ́ tó ṣe pé Ọlọ́run fi ń yìn mí, torí èmi náà kọ́, ọba ọ̀gá ògo ni. Ṣùgbọ́n kí èèyàn máa wára rẹ̀ nínú ìtẹ̀síwájú ìdènà ìgbésí ayé, ká sì ṣe ìkópa fún nípa ìbọ ẹlẹ́dàá rẹ̀ ni, àbí ká wádìí àkọsẹ̀dáyé rẹ̀ ni. Kí ni ohun tó jẹ mọ́? Ètùtù wo ló yẹ? Nítorí béèyàn bá iṣẹ́ wá ń pé òun ti gbọ̀tún gbòsì, èmi a máa wí fún wọn pé ẹ bẹ̀rẹ̀ láti ìpìlẹ̀, a kì í mú nǹkan lórí. Ìpìlẹ̀ yẹn lèmi máa wá ń gbé fún wọn, torí ká tó ṣọ̀ṣọ́ àáwẹ̀ náà ni á yàn kànkàn, ni ọ̀ṣọ́ ó fi yẹ wá, lára wa ó fi dá kánkán láti lè gbé nínú ìmúra wa. Èmi máa ń fẹ́ kí wọ́n wẹ̀ kí wọ́n yán kànkàn náà, torí wípé mo máa ń mú fún wọn láti bí ìbẹ̀rẹ̀. Iṣẹ́ tá bá wá mú fún wọn gẹ́gẹ́ bí ọṣẹ, gẹ́gẹ́ bí àjò, àwọn náà máa ń padà dúpẹ́ fọlọ́run. Ẹlẹ́kejì, ká má dènà pẹnu ni wípé nípa iṣẹ́ rọpárọsẹ̀ tí máa ń sábà dá àwọn èèyàn láàmú. Ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti gbé kò mí nípa rẹ̀, tó ṣe pé èmi náà kọ́. Mo dúpẹ́ fún gba irúmọlẹ̀, mo sì dúpẹ́ fún Ọlọ́run Elédùmarè tó dá igba ìmọ̀lẹ̀ tó sì fún ìmọ̀lẹ̀ kọ̀ọ̀kan ní agbára àṣẹ tiẹ̀, tó ṣe pé iṣẹ́ ẹ̀ ní ọba fi yìn mí, mo sì ń ṣe, ó sì ń jẹ́. Kódà láìpẹ́ yìí mo lọ sílùú Gabon. Inú àwọn iṣẹ́ tí wọ́n gbé mi lọ ṣe, ẹni tí ó rọ lápá rọ lẹ́sẹ̀ kan ni, tó ṣe pé kò lè dìde rìn, ṣùgbọ́n ìgbà mo débẹ̀, kódà mo lọ ti bẹ̀rù bójó nígbà èmi tí mò ń ṣe tí ń yìn mí,
nítorí gbogbo ohun tẹ́dà ó bá ṣe láyé ọlọ́run ni kó máa fi tẹ́lẹ̀ wájú. Ọlọ́run a máa ṣàdánwò fẹ́ da. Ìgbéga òkìkí mi tán gbọ́ tí mo fi ń lọ ìlú yìí, ṣé mi wá dọ̀hún ọlọ́run má dojú tì mí o. Ìgbà mo débẹ̀, iṣẹ́ kìíní iṣẹ́ kejì tí mo lò fẹ́ ni ọ̀hún. Láàrin ijọ́ 3 sí 4 ó dẹni tí ń mógiri dání tí ń wọ káà fúnra rẹ̀. Ó dẹni tí ń sọ̀rọ̀ dáadáa tí ń jẹun fúnra rẹ̀, wọn nù ló ń jẹ mọ́. Inú tèmi náà dùn wípé èmi náà lọ́lọ́run fi irú èyí kẹ́, nítorí mi ò kára mi kún, mi ò sì gbéra mi ga nínú àwọn iṣẹ́ àmì tá a lè kà tán lọ́pọ̀lọpọ̀. Wọ́n bá ni lọ́wọ́ jẹ́ nípa àzìkí ni, ká wọ ẹwọ́ fún ni. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, gbogbo ẹ̀ ń bẹ lọ́wọ́ wa. Ọlọ́run ló fún wa, ènìyàn kọ́. Torí Ọlọ́run náà ti jẹ́ ká mọ̀ wípé mo dá ewé sígbó, mo dá ẹranko sígbó, mo tẹ̀ wọ́n lérí ba fẹ̀yìn ẹ̀dá ọmọ Ádámà. Nǹkan lóyún ni wọ́n, ṣùgbọ́n o ẹ má jẹ́ kó yapa sófin èmi Ọlọ́run. Kí ló á dé tá à ní wá wé tá à ní wá gbò? Bá a bá wọn ewé wé agbò tá à ń lo ẹranko fi ṣiṣẹ́, ẹ sọ fáwọn ẹni tó ní èèwọ̀ ni kán lọ wọnú Súrátù Nùkùmán. Ọlọ́run jẹ́ ká mọ̀ pé mo dẹ ẹranko sígbó, mo dẹ ewé sígbó, mo tẹ̀ wọ́n lérí ba fẹ̀yìn ẹ̀dá ọmọ Ádámà, nǹkan lóyún ni wọ́n. Àmọ́ ìyapa sófin Ọlọ́run tọ́lọ́run kọ̀ ń bẹ̀ ni wípé bẹ́ẹ̀ bá ká ọ̀rọ̀ náà agbára náà jọ tán, ẹ má pè é lọ́lọ́run, ẹ má fi bá tèèyàn jẹ́, ẹ má lè báwo lẹ̀mí èèyàn ó ṣe gbọ́, àmọ́ ẹ fi gbà yàn là. Ihun tọ́lọ́run fẹ́ nìyẹn. Kábíyèsí Elédùmarè, ìwọ tó ń wò mí nílé ó ti rí kan àbí méjì mú níbi tí ọ̀rọ̀ rẹ kù sí. Ibi tẹ́mi Àlàbí Ẹ̀ṣọ́ ti tèmi kù sí mo ti mọ̀ o, torí mo ti délé awo, mo fẹ́ jọmọ awo mi báwọn ògbẹ̀rì ṣe mọ́. Bàbá ti sọ̀rọ̀, tẹ́nìkan ò bá rí tiẹ̀ mú bẹ̀, ó kù sí lọ́wọ́. Bàbá mo mọ̀ kọ́rọ̀ kù níkùn, àmọ́ ju gbogbo ẹ̀ lọ mo fẹ́ béèrè ọ̀rọ̀ pàtàkì kan. Nígbà tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, àwọn ìlú wo lẹ ti ṣiṣẹ́ fún wọn rí? Ẹ ṣé mo dúpẹ́. Bá ti ń bi ni náà nìní, ajé ò ní jo ohùn yín. Ọ̀pọ̀ ìlú ni wọ́n ń pè mí ọlá wípé èmi a máa kọ̀ wípé mi ò fẹ́ lọ sílùú kan tẹ́lẹ̀. Kó tó di pé mo lọ Gabon tí mo lọ láìpẹ́ yìí, wọ́n ti pè mí Kinshasa, mo kọ̀. Wọ́n pè mí Congo, mo kọ̀. Kódà àwọn ẹnìkan fẹ́ gbàwé Allemagne, wọ́n ní àmì ìrówó gan-an, mo kọ̀. Kí nìdí ni wípé lásìkò tí mò ń kówó gidi sápò tí mi ò tíì ṣiṣẹ́ yìí, mi ò kọ́lé, mo kàn nílẹ̀ ni. N bá tún ra ilẹ̀ 3 tí mo á ní kẹyìn mo tún tà, kò bá gbogbo ohun tí ń ṣe mí. Mo á rí wípé mo jókòó sínú ìlú bàbá mi, mo wá ń ṣiṣẹ́ tọ́rọ́kọ́bọ̀ pẹ̀lú òdodo tán ní kí n máa fi bá lọ. Ibẹ̀ ni mo tún wá ralẹ̀, mo dẹni tí ń kọ́lé, mo wà nínú ilé, mo dẹni tí tún ń ra mọ́tò. Ibi tí mo ti ṣàkàwé ọ̀rọ̀ wàásù fúnra mi nínú ẹ̀mí ara mi nìyẹn wípé bí àwọn ẹlẹgbẹ́ mi bá ń lọ sílùú kan tán kó mílíà àbọ̀ tán ra lé sílẹ̀ yìí tán rà sí Kútọ́nù tán rà sílùú òyìnbó, kò gbọ́dọ̀ wú mi lérí. Ọlá wípé àlùbáríkà la jùlọ. Àlùbáríkà tí Ọlọ́run ti fún mi lérí tọ́rọ́kọ́bọ̀ mi, ó jọ mí lójú ju ohunkóhun lọ. Sábàbí nìyẹn tí mo fi máa ń pa ẹ̀mí ara mi láṣẹ ń pé owó ò gbọ́dọ̀ mọ síwájú mi, n ò sì gbọ́dọ̀ mọ ti torí owó fẹ́ mọ sáré gàràgàrà káàkiri gbọ̀túngbòsì. Nítorí ẹ̀ ni, ṣùgbọ́n wọ́n gbé mi lọ sí Nàìjíríà láláì máa yẹ rí. A sì lọ pàdé pẹ̀lú àwọn àgbà afẹ̀ lọ́hùn. Kódà a tún lọ nípàdé pẹ̀lú àwọn ọ̀pọ̀ kábíyèsí lọ́pọ̀lọpọ̀. Kódà ìdí ìrókò
kábíyèsí oníkọ̀ a máa ń sọ̀rọ̀ pípọ̀ ṣùgbọ́n àsìkò tí mi ò dọ́dọ̀ wọn wọ́n ṣe ṣíṣe kan ihun mò ń sọ ó ti kọjá ọdún 10 mo lọ mi ò dúró ńjọ́ náà ṣùgbọ́n ẹni tó fẹ́ kájọ ríra wa kájọ dúnàdúrà ṣùgbọ́n a máa ń sọ̀rọ̀ lérí aago kódà fi dì kẹ́yìn ìgbà ẹ̀rí mo ti mọ̀ wọ́n látìgbà tí wọ́n ti wà pẹ̀lú bàbá Mosú tí ń ṣe ọ̀túnba wọn àyè náà ló kàn dàbí nǹkan kódà kò ì tóṣù kan tí arákùnrin mi kan tá à ń pè ní bàbá mi ná ìbẹ́ndì ìrókò wọ́n jọ fẹ́ wá sílẹ̀ yìí pẹ̀lú kábíyèsí ni wọ́n pè mí ó dàbí program yẹn tó changé ni mo ti mọ̀ pé mi ò gbàlejò wọn lọ́dọ̀ mi ṣùgbọ́n aago Ọlọ́run ni ò tí ì lù ká pè bẹ́ẹ̀ nítorí náà nínú ìlú Èkó mo lọ sí Òṣogbo mo máa ń lọ sí Kírun mo lọ sí Ilé Ogbó gbogbo ìgbà tí Olúwo Dágun ó bá fẹ́ ṣe ọdún eégún ṣùgbọ́n àyè ni ò yọ ní ìsìn torí wọ́n ní ojoojúmọ́ lè rò ń lé sí ló fa sábàbí ni àtijáde mi máa ń dàbí nǹkan díẹ̀ kódà Gabon tí mo lọ iṣẹ́ pọ̀ ńlẹ̀ tí mo wá bá ńlé mo wà lọ́hùn mò ń ṣiṣẹ́ ránṣẹ́ sílé sábàbí nìyẹn tí mo fi ní àlùbáríkà bó bá ṣe bíntín nínú nǹkan tí ẹ̀dá bá ra wọlé kẹ́dà mọ̀ lọ́rọ̀ òun ní máa ń jẹ́ kí yíyáyì ìtẹ̀síwájú Ọlọ́run kó gerí ohun téèyàn ń ṣe àti ìfọ̀kànbalẹ̀. bàbá wa àlùbáríkà ẹ̀yin tẹ́ ń wò wá láti ilé àlùbáríkà ó ṣe kókó nínú ọ̀rọ̀ ọmọ ẹ̀dá bàbá wa a dúpẹ́ lọ́dọ̀ yín ìwọ̀nba ohun yìí náà tá a gbọ́ kò tí kéré níbi tá à ń lọ bàbá àmọ́ bí ẹyẹ wá ṣe fò gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ tó fi bà sóòrù lẹ́yìn ìyẹn ti Awo TV ni o Awo TV tẹ́ ń wò ní gbogbo nǹkan bílẹ̀ àṣà bílẹ̀ ló dúró fún ẹ máa lọ orí síìtì ẹ̀ kẹ́ ẹ máa lọ wò ó ẹ bá ń bẹ̀ ẹ bá nǹkan bẹ̀ rẹpẹtẹ tí iná sì fẹ́ kún èyí tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ eléyìí náà àtúnkún èyí tá a tún máa ṣe àtúnkún ń bẹ̀ ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ tó tiẹ̀ mú àwa àti ẹ̀ tí yàdíyẹ wọ́n ní ẹ fẹ́ jẹ àrólé ìyẹn gan-an láti ẹ̀ wá wò pé ibi tó dé yìí ó yẹ ká bí yín kó tó dìgbà náà oyè àrólé náà oyè wo ni wọ́n ń pè ní àrólé nínú ẹbí wo ni wọ́n ti ń jẹ oyè àrólé báwo ni wọ́n ṣe ń jẹ báwo ló ṣe ń lọ gbà ẹ jẹ́ kí n gbọ́ níwọ̀nba ní ṣókí. ẹ ṣé mo dúpẹ́ olóòtú ajẹ́ òní jo ohùn yín inú mi dùn ayọ̀ mi kún tó bí mo bá rí ẹni bí ẹni ènìyàn bí ènìyàn tó ní òye àti máa bini níbìbìràn ọ̀rọ̀ tó ṣe kókó inú mi a sì máa dùn a máa já mi lára gágá nípa ọ̀rọ̀ àrólé bẹ́ẹ̀ ni wọ́n bí wa nílé ọba ilé aládé àwọn baba ńlá wa wọ́n wá láti ìlú Ọ̀yọ́ nílé Olókun Ẹṣin nísàlẹ̀ ilé ńlá Gbundúkù tí a tún pè nílé Olókun Mímọ̀ lẹ́nìí a máa ń kéwú ń bẹ̀ náà fi kún níkẹyìn ayé pé ilé Olókun Mímọ̀ bó ṣe jẹ́ ilé Olókun Ẹṣin torí wípé ibẹ̀ ni àwọn baba ńlá ti wá ṣe rí ikọ̀ Olókun Ẹṣin tí wọ́n wá tẹ̀ sílùú Benin àwa ni ní àdúgbò Àtàkẹ́ tó ṣe pé oyè Olókun Ẹṣin ìlú Benin bí wọ́n bá sì joyè Olókun Ẹṣin níbì kan nínú ìlú kan kì í pé méjì òun náà ni máa ń pàṣẹ fún gbogbo Olókun Ẹṣin tí ń bẹ nínú ìlú náà ṣùgbọ́n oyè ìdílé tiwa ni ẹni tó kọ́kọ́ jẹ́ òun ni bàbá wa káwọ ẹ̀ ó jẹ nímú rẹ̀ kí mú rẹ̀ ó jẹ létí ọpọ́n kílẹ̀ ó tutù fún bàbá wa
Ájì Ṣákírù Adéròhunmú ní àdúgbò Tọ̀gọ̀. Lẹ́yìn wọn a sì wá pètèpèrò amúbaba wa Ájì Ibrahim Alasko nígbà tí àwọn ò fi débẹ̀, ṣùgbọ́n ọlọ́jọ́ tètè ní kí bàbá ó kásẹ̀ ńlẹ̀ kí àwọn ó jẹ nímú rẹ̀ kí ẹ̀yìn wọn ó da kọ́ba ó fà wọn ọmọ wọn kún wa. Lẹ́yìn náà gbogbo ọ̀tún òsì nínú ẹbí wọ́n ní olókun ẹṣin èmi ni. Mo ní a kì í fi ní joyè bẹ́ẹ̀, mo kọ̀. Bọ́tún bá ní èmi ni mo máa ń kọ̀ fún wọn. Nígbà tó yá wọ́n pè pàdé alábẹ́ṣékélé kan nínú ẹbí. Ìgbà wọn ní kí ló dé tí òun kọ̀ gan-an. Mo ní a máa ń bi fálẹ́rè ni, a sì bilẹ̀ wò. Torí nígbà wọ́n dá wa gbogbo àwọn ọmọ Oòduà ni wọ́n ń pè ní ọmọ ilẹ̀ mo pè. Torí ilẹ̀ wọn fi dá wa, ilẹ̀ là ń tẹ̀, ilẹ̀ là padà sí. Bẹ́ẹ̀ yẹn bá mọlẹ̀ tẹ̀ kò ní jì sọ́fìn ayé. Wọ́n á ní tó bá jẹ́ bẹ́ẹ̀ èmi náà nílò dá fana. Mo ní irọ́, afárí kan kì í fátara rẹ̀. Ẹ̀yin náà lẹ́ lọ dà ṣá, ẹnu èèní la wà. Nígbà ẹnìkan yànnà ó ní ìwọ náà ní ṣá, àrólé nìyẹn náà. Ni àwọn ẹnìkọ̀ọ̀kan ẹnu àrólé bí eré bí àwàdà ó ṣà ń lọ. Ṣùgbọ́n wọ́n yan àwọn àgbààgbà tí wọ́n lọ dá fọ́ọ̀hún, wọn kàn tí ì fún àbọ̀ ni wípé bẹ́ẹ̀mi náà ni o, bẹ́ẹ̀mi náà kọ́ o. Ṣùgbọ́n wọ́n ti lọ dáfá. Wọ́n ní òye làgbà ń wò. Òye tí wọ́n wá ń wò, òye wọn ó sì yọ Ọlọ́run. Torí ihun torí ò bá yan ni fún, a kì í fi pá mu. Torí bórí ò bá yàn mí, èmi ò lè ìfẹ́ fi pá mu. Ṣùgbọ́n ohun torí bá yan ni fún, bó ṣògùn ògùn ó máa jẹ́. Sábàbí nìyẹn tí mi ò fi kánjú wípé gbogbo aago yòówù tó bá lù, bọ́n bá nẹ́lòmíì náà ni mo dúró láti sọ́pọ́ọ̀tì ẹ̀. Ṣùgbọ́n kábilẹ̀ léèrè kílẹ̀ ó má ba àrùn ni. Ọlọ́run á ṣamọ̀nà wa. Àmì àṣẹ bàbá. Wọ́n ní Elédùà á ṣamọ̀nà wa. Wọ́n ní àìfipájoyè, ẹni orí bá yàn síbẹ̀ òun ni ká gbà fún. Àmọ́ síbẹ̀síbẹ̀ bàbá wa ní àrólé olóko ẹṣin lọ́wọ́lọ́wọ́ ní gbogbo ìlú Benin Republic àti agbègbè ẹ̀. Ọ̀rọ̀ táwa Awo TV gbọ́ nìyẹn tá a fi ní ká dọ̀dọ̀ bàbá ká bi wọ́n. Bàbá ẹ ṣeun, ẹ kú ọ̀rọ̀, ẹ kú gbà sí wa. Awo TV àṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ̀ bọ̀ lápò ni. Àṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ̀ bọ̀ lápò nítorí pé ọwọ́ tẹ́ fi gbà wá lónìí, tẹ́ tọ́jú wa, tẹ́ ṣe wá ní pẹ̀lẹ́, àtúntìdé. Àwa là ń lọ, àwa là ń bọ̀. Bàbá ẹ pè wá, ajé amú, ẹ tún dìsápò fún wa tá a tún mú lọlé. Ẹ wá, ẹ wo bí àwa là ń lọ, àwa là ń bọ̀ yìí. Kẹ́ ẹ tó kanlẹ̀kùn ẹ ti tún rí wa, torí ọ̀rọ̀ pọ̀ tá a fẹ́ béèrè lọ́dọ̀ yín. Àti pé a fẹ́ pé gbogbo ìṣe tẹ́ ń ṣe wọ̀nyí kẹ́ ẹ wúlò fara ayé. Gbogbo ọmọ káàárọ̀ òjíire kí wọ́n rí gbádùn yín. Tírú yín bá péye kan, a mọ̀ pé gbogbo ọmọ Odùduwà kò ní sí wàhálà fún wa mọ́. Bàbá ẹ ṣe wọn, a dúpẹ́ lọ́dọ̀ yín. Ẹ jọ̀ọ́ ẹ tún fún wa ní orúkọ yín ní ẹ̀ẹ̀kan sí ní kíkún. Ẹ ṣé mo dúpẹ́ olóòtú. Orúkọ mi náà ò yí padà nígbà kankan rí ní Táírò Abubakar Olúawo Ọlábùkú. Èmi náà ní ìkọ́ olókun ọlà, ìkọ́ olókun ẹṣin. Ìkọ́ mo kọ́lù mi ò kọ́jó, ọmọ oníyan pupa ọlọ́kà pupa, jọ̀kọ̀tọ̀ ní kùn àjìfà. Nígbà tí ń jìfà máa ń ṣe ni kùn mí pàpẹ́lẹ́bẹ́, ọmọ agúnyán tán kọrí sóko. Ọmọ ọba tó sọ̀yọ́ lérò, ọmọ oníṣin ìjára. Mo gbé ṣin dọ́jà, ìṣin ò tà, ìṣin ò náwó lórí.
nítorí wípé mo dúró ọwọ́ mi ò tó ṣin, mo bẹ̀rẹ̀ ọwọ́ mi ò ká ṣin. Àwọn àgbà bẹ̀ wọ́n ní dọ̀bálẹ̀ yẹ́kẹ́, ni mo bá dọ̀bálẹ̀ yẹ́kẹ́, gbogbo ṣí ń wọ̀ sí mi lọ́wọ́, ìṣí ń wọ̀ sí mi lẹ́nu. Sábàbí tí mo gbé ṣin dọ́jà tí ṣin ò tà tí ṣin ò náwó lórí. Tìbànújẹ́ mo wá ń bá bọ̀ wálé nígbà tí mo pàdé àwọn àgbàfẹ̀ lọ́nà. Wọ́n ní kí ló dé tójú mi kọ́rẹ́ lọ́wọ́. Mo ní mo gbé ṣin dọ́jà ìṣin ò tà, ìṣin ò náwó. Wọ́n ní ń padà sọ́jà kí pé ẹ wá ra wọn àdọ̀bálẹ̀ ká. Mo ní ẹ wá ra wọn àdọ̀bálẹ̀ ká lọ́wọ́ mi, wọ́n ra ṣin tán, wọ́n ra pẹ́rẹ́ ẹṣin lọ́dọ̀ mi. Èmi ò tètè mọ̀ pé wọn àdọ̀bálẹ̀ ká ni wọ́n ń pè ṣin nílé bàbá mi. Mọ̀jẹ̀mọ́ ò jí aláràn méje, ọmọ oníwórómù, ọmọ oníkànga àjípọn, ọmọ kákẹ́rújọ ká mọye wọn, àfàǹfàtán, ọmọ olókun ẹṣin Ọ̀yọ́. Ìkọ́mọkọ́lù mi ò kọ́jó, èmi náà rèé tí n bá ní kí n máa kì í lọ. Ọmọ aláràn méje tínú ń bẹ́ni tí ò ní kan. Ẹ wo bàbá, ẹ jẹ́ kí n sọ tọ̀rọ̀ fún yín. Ẹ wo bí àti lọ àti ń dé, bá a ṣe ń lọ náà là ń dé, àtúnkàn yìí lára láìpẹ́. Àmọ́ ká tó lọ, wọ́n ní abẹ́rẹ́ tó bá nókù dì kì í sọnù. Ayé ti da ayé ọ̀làjú. Ẹ fún wa ní nìmẹ̀rọ tẹlifóònù ìyẹn ẹ̀rọ tẹ́ fi ń pè lọ́tún tẹ́ fi ń pè lọ́sì, ẹ fún wa ní gbogbo yìí tẹ́ bá ní tẹ́ ń lò, ẹ gbọ́dọ̀ fún wa. Ẹ torí àwọn tó bá nílò yín, tó bá fẹ́ pè yín, tó fẹ́ jàǹfààní lọ́dọ̀ yín. Jẹ́ gbọ́dọ̀ mi bàbá mi, ẹ̀ ń ṣó mò ń tẹ̀lé. Nọ́mbà mi àkọ́kọ́ tó ṣe pé atamáyẹ̀ ni tí kì í wọ́n lẹ́gbẹ̀ẹ́ mi nígbàkigbà lóòrèkóòrè, òun ni MTN 96 18 23 43. 96 18 23 43. Ṣùgbọ́n nọ́mbà ẹlẹ́kejì òun ni move, òun ni 95 09 21 08. 95 09 21 08. Béèyàn bá pe àwọn nọ́mbà ni lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó máa rí mi lójú aago. Ẹ ṣeun bàbá, àwọn nọ́mbà méjèèjì wo ló ní WhatsApp nínú? Ṣé méjèèjì ni àbí ẹyọ kan? WhatsApp méjèèjì náà ni, ṣùgbọ́n èyí tí mo máa ń lò jù ní ti MTN náà. WhatsApp MTN náà ni pàtàkì náà jù, tó ṣe pé èyàn 96 18 23 43 ni. Inú ẹ̀ ní WhatsApp tí àwọn èèyàn máa fi ń bá mi sọ̀rọ̀ gan-an, òun ni. Ó dá ẹ ṣeun bàbá. Ẹ̀yin èèyàn wa tẹ́ ń wá láti ilé, wọ́n ní ṣókí lọ́bẹ̀ oge o, ọ̀pọ̀ ọ̀rọ̀ ò kágbọ̀n. Èmi náà tí mò ń bá yín sọ̀rọ̀, orúkọ mi ni Alágálá Rashidi, tí gbogbo èèyàn mọ̀ sí Òkèlè. Ọmọ tí ìyá Àfọ̀njá rán pọ̀n lọ́jọ́ tí wọ́n fokùn dé àwọn lọ́tẹ̀. Ẹkùn ọkọ ìyàwó ẹ̀ náà ló ń bá yín sọ pé ó dìgbà à ń lọ àtúndé.